mo kí gbogbo ọmọ Yorùbá nílé lóko àti lẹ́yìn odi ní kíkí tó lọ́lá jùlọ wípé àbọ̀rú àbọ̀yè bó ṣiṣẹ́. Ní ọ̀sẹ̀ tó kọjá a sọ̀rọ̀ nípa Quran 14 verse 4 tó ní a ò ní rán òjíṣẹ́ kan níṣẹ́ àfi kó jẹ́ pẹ̀lú èdè àwọn ènìyàn ẹ̀. Allah wá tẹ̀síwájú òun máa ṣì ẹni tó bá òun lọ́nà, Allah ló ń ṣìyàn lọ́nà. So ìwọ tó bá ti tẹ̀lé òjíṣẹ́ tí kò sọ èdè ẹ, ó ti wà nú ẹni ìṣìnà, ó ti wà nú aláṣìṣe, Allah ti ṣì ẹ́ lọ́nà. Àmọ́ àwọn àyà méjì kan ni mo wá fẹ́ gbé yẹ̀wò lénìí. Quran 35 verse 24 àti Quran 10 verse 47 tó tún fìdí ẹ̀ múlẹ̀. Àkọ́kọ́ Quran 35 verse 24 ó ní, "We have surely sent you with the truth as a deliverer of good news and a warner." Muhammadu ló ń bá wí, a ti rán ẹ kó jẹ́ ìró ìdùnnú kó sì jẹ́ olùkìlọ̀ sí àwọn ènìyàn ẹ̀. Ó tún wá tẹ̀síwájú, "There is no community, there is no nation that has not had a warner." Kò sí ìjọ kan, kò sí ìlú kan tí wọn ò ní olùkìlọ̀ tí wọn. Olùkìlọ̀ àwọn Saudi òun ni Muhammadu jẹ́. Ẹ jẹ́ ká wo àyà kejì Quran 10 verse 47 ó ní, "And for every community there is a messenger, and for every nation there is a messenger." Fún ìjọ kọ̀ọ̀kan, fún ìlú kọ̀ọ̀kan, wọ́n ní òjíṣẹ́ tọ̀dọ̀ tiwọn. After their messenger has come, tí òjíṣẹ́ wọn bá dé, judgment is passed on them. La máa ṣèdájọ́ láàrin wọn in all fairness, ní déédéé, and they are not wrong. A ò sì ní ṣe àbòsí pẹ̀lú wọn. Ẹ̀yin èèyàn wa, wọn ò rán Muhammadu sí wa. Àwọn arábí yìí parọ́ fún wa ni wọ́n tàn wá. Ibi tán ti sọ pé wọ́n rán Muhammadu sí wa, ẹ lọ yẹ̀wò kẹ́ wo tẹ̀fsírì ẹ̀. Àwọn ènìyàn ẹ̀ ni wọ́n ń bá wí. Bí mo ṣe ń sọ̀rọ̀ yìí kí n wá máa sọ pé wọ́n rán mi sí gbogbo ayé. Kò yẹ kẹ́ ẹ ti mọ̀ pé àwọn ọmọ Yorùbá ni mò ń bá wí. Gẹ́lẹ́ bó ṣe rí nìyẹn. Wọn ò rán òjíṣẹ́ kan níṣẹ́ àfi kó jẹ́ pẹ̀lú èdè àwọn ènìyàn ẹ̀. Ẹ lè gbọ́ nǹkan tó sọ yékéyéké. Kò sí ogun tó fẹ́ dé bá wa nílẹ̀ Yorùbá. Kùránì ò lè yanjú ẹ o. Òkè àwọn Fúlàní ń pa wá ń sìn. Ẹ gbé Kùránì kẹ́ wọnú igbó kẹ́ lọ ka Yásìn fún wọn, káwò bóyá ó máa pa wọ́n. Àmọ́ nǹkan tó jẹ́ nǹkan agbára tiwa nílẹ̀ Yorùbá, ẹni kò dá, ẹlẹ́bọ ni ká lọ dànù. Ẹ fẹ́ sọ wá dẹni yẹpẹrẹ. Ẹ̀yin èèyàn wa, ilẹ̀ wa ló fẹ́ gbà o. Wọ́n ń tàn wá ní irọ́ lásán ni. Wọn ò rán Muhammadu sí àwa ọmọ aládé. Ẹrú ni wọ́n, ọmọ aládé làwa. A ní òjíṣẹ́ tọ̀dọ̀ tiwa tó dẹ̀ mú Ifá wá fún wa. Ẹ̀yin èèyàn wa, ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀, àwa náà rí bó ṣe ń pààyàn Somalia lọ́wọ́lọ́wọ́ báyìí. Wọ́n fẹ́ gbalẹ̀ wọn. Egypt, Morocco, Algeria àtàwọn ìlú bẹ́ẹ̀ mélòó la fẹ́ kà, wọ́n ti fi Islam gbalẹ̀ wọn. Ilẹ̀ Haúsá, ẹ̀yin èèyàn wa, ilẹ̀ wa ló fẹ́ gbà. Mo sọ yìí mo dúró.